Ìjọba àpapọ̀ gbẹ́sẹ̀ lé dídá ilé ẹ̀kọ́ gíga sílẹ̀. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti gbẹ́sẹ̀ lé dídá ilé ẹ̀kọ́ gíga tó jẹ́ tìjọba yálà fásitì, poli tàbí ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà sílẹ̀ lórílẹ̀-èdè yìí fódìdí ọdún 7. Níbi ìpàdé àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ orílẹ̀-èdè yìí, eléyìí tí Ààrẹ Bọ́lá Tinubu darí rẹ̀ lọ́jọ́ Wẹ́sídẹ̀ẹ́ tó kọjá nílùú Àbújá ni wọ́n ti fọwọ́ sáṣẹ yìí. Mínísítà fún ọ̀rọ̀ ẹ̀kọ́ Dókítà Túnjí Aláùsá tó yànnàná ọ̀rọ̀ náà ṣàlàyé pé àìsí ẹ̀kọ́ tó péye àti àìsí àwọn ohun èlò tó tó káàkiri àwọn ilé ẹ̀kọ́ ìjọba àpapọ̀ ló fà á tí ìgbésẹ̀ náà fi pọn dandan. Ó ṣàlàyé pé àwọn ilé ẹ̀kọ́ ìjọba àpapọ̀ kan wà níhà àríwá tó jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ wọn kò ju 2,000 lọ, bẹ́ẹ̀ ni ọ̀kan wà tó jẹ́ pé olùkọ́ 600 ló ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ tí kò ju 1000 lọ. Aláùsá fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn iléèwé kan wà tó jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ kì í fẹ́ lọ síbẹ̀ rárá, tó túmọ̀ sí pé wọn kò kúnjú òṣùwọ̀n. Ó ní bíjọba ṣe fòfin de ìdásílẹ̀ àwọn ilé ẹ̀kọ́ tuntun yìí yóò fi àǹfààní sílẹ̀ láti ṣàmójútó àwọn tó ti wà tẹ́lẹ̀, tíjọba yóò sì ráyè ra àwọn nǹkan èlò ẹ̀kọ́ tó yẹ síbẹ̀.